Aláròyé máa wí o. Ayọ̀bámi yìí láyà o, babaláwo tó ń ṣoògùn àwúre fún un ló lọ jà lólè. Ọwọ́ àjọ civil defence nípínlẹ̀ Ọ̀ṣun tẹ ọmọkùnrin bíríkìlà kan Ayọ̀bámi Adédàpọ̀ lórí ẹ̀sùn olè jíjà. Ayọ̀bámi ẹni tó ń gbé lójúlé 13 lágbègbè ọjà ọba nílùú Òṣogbo ni wọ́n fẹ̀sùn kàn pé ó jí tẹlifíṣàn, ìkòkò ìsebẹ̀ 10, agbádá ìdínkàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ilé kan ní Ọ̀ṣunjẹlà nípínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí alákòóso àjọ yìí ṣe ṣàlàyé fún Aláròyé, ó ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù karùn-ún ọdún yìí lọ́wọ́ tẹ Ayọ̀bámi lẹ́yìn tó jalè tán. Nígbà tó ń jẹ́wọ́, Ayọ̀bámi sọ pé ó pẹ́ tóun ti mọ ẹni tó ní ilé náà àti pé babaláwo òun ni. Ó ní oṣooṣù ló máa ń lọ síbẹ̀ láti gbé ọṣẹ àwúre tó ṣe fóun. Ọmọkùnrin yìí ní nígbà tó ń débẹ̀ láti gbé ti oṣù karùn-ún, àwọn ará àdúgbò sọ fóun pé babaláwo náà ti kú, òun sì padà sílé pẹ̀lú ìbànújẹ́. Afurasí ọ̀daràn yìí sọ síwájú pé nígbà tóun padà síbẹ̀ lọ́jọ́ kejì, òun lọ síbi tí bàbá náà máa ń fi kọ́kọ́rọ́ ilé rẹ̀ sí. Nígbà tóun wọlé lòun kó àwọn ẹrù yìí pẹ̀lú èròǹgbà láti tà á kó tó di pé ọwọ́ tẹ̀ òun. Àdáralẹ́gbẹ́ ké sí àwọn aráàlú láti má ṣe fi ọwọ́ yẹpẹrẹ mú ètò ààbò agbègbè wọn. Ó ní gbogbo bí Ayọ̀bámi ṣe kó ẹrù inú ilé ọ̀hún tó sì fi kó jáde láàrin àdúgbò yẹn, kò sẹ́ni tó bí léèrè ohunkóhun àfìgbà tó pàdé àwọn civil defence tí wọ́n ń lọ káàkiri ojú pópó tí wọ́n bí léèrè pé bo ló ti rí ẹrù náà àti pé ta ló ní, tó ń sọ kábàkàbà lẹ́nu ní àṣírí tú pé ó lọ jí ẹrù náà ni. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéyọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.